mẹ́sàn-án lẹ́ka físíìsì ẹ̀sán mẹ́sàn. ẹ kú ojúmọ́ àsìkò dédé ìwò ni àjèrèbí lórí ètò Master Biz Physics TV lónìí. Ó máa yọ ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn, ó sì máa ṣe ilé kàyéfì pé èdè abínibí wa la fẹ́ lò. Bí ò bá nídìí ó bí òde jẹ́ kó wọ́n. Àmọ́ lórí ètò lónìí èdè abínibí wa la fẹ́ fi ṣètò. Àwọn tó fẹ́ kọ́ ẹ mà náà ní pé ó ṣeé ṣe káwa máa fi ìbò díẹ̀díẹ̀ Gẹ̀ẹ́sì díẹ̀díẹ̀ sí àárín rẹ̀. Ìbéèrè tó wà níwájú wa lónìí ni kí ni físíìsì? Kí ni físíìsì jẹ́? Ọ̀pọ̀lọpọ̀ ọ̀jọ̀gbọ́n ló ti sa ipá tiwọn láti sọ pàtó ohun tí físíìsì jẹ́. Sí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní físíìsì gẹ́gẹ́ bí ìwádìí fínífíní nípa ohun gbogbo tí ó yí wa ká àti ìbátan ìwádìí yìí pẹ̀lú ìṣípòpadà. Ẹ má gbàgbé, ìwádìí fínífíní nípa ohun gbogbo tí ó yí wa ká àti ìbátan àwọn ohun tó yí wa ká wọ̀nyí pẹ̀lú ìṣípòpadà. That is the relationship between matter and motion. In fact, ọ̀pọ̀lọpọ̀ tó wáyé fíìsì gẹ́gẹ́ bí sáyẹ́ǹsì ohun tó yí wa ká àti ìbátan pẹ̀lú ìṣípòpadà. Physics, they consider physics to be the science of motion. Simple. They just consider physics to be the science of motion. Ọ̀pọ̀lọpọ̀ tó rí fíìsì gẹ́gẹ́ bí ìwà jinlẹ̀ nípa ohunkóhun tí ó ní ìmọ̀ tí ó sì ń gbà àti ìbátan rẹ̀ pẹ̀lú agbára. It's the study of matter and the relationship of matter to energy. Ara àwọn kata tí ó dá mi lójú pé ẹ ti máa kọ́ ní ilé-ìwé náà. Mo fẹ́ ka rí físíìsì gẹ́gẹ́ bí pápá tí ó ní ọ̀pọ̀lọpọ̀ igi àràrà. A sì mọ̀ pé Yorùbá máa ń sọ pé ìtàn kì í dágbó ṣe. Ó túmọ̀ sí pé àwọn igi wọ̀nyí wọ́n á ní ẹ̀ka. Kí làwọn ẹ̀ka físíìsì? Lórí ètò lónìí, a ó wo ẹ̀ka mẹ́sàn-án péré. Ẹ̀ka kìíní tí a fẹ́ mẹ́nubà ní ẹ̀ka rírí tàbí ẹ̀ka ọ́ptíìkì. Ẹ̀ka rírí tàbí ẹ̀ka ọ́ptíìkì tí àwọn elédè Gẹ̀ẹ́sì ń pè ní optics. Ẹ̀ka yìí ló ní í ṣe pẹ̀lú ohun tí a fojú rí, ìdí tá a ṣe ń fojú rí wọn, àwọn ohun èlò tó lè ràn wá lọ́wọ́ láti rí àwọn ohun tó jìnnà sí wa, distant object, àwọn ohun tó rí pín sí tó kéré sí wa, macro and micro objects. Àwọn ohun èlò tó lè ràn wá lọ́wọ́ láti àwọn ẹ̀ka yìí ló ní í ṣe pẹ̀lú bá ṣe ń ṣe àwọn ohun èlò wọ̀nyí. Ẹ̀ka tí mo tún sọ̀rọ̀ nípa yìí náà ní í ṣe pẹ̀lú èrèdí àbájọ tá a fi ń rí àwọ̀ ní ìrí tá à ń rí àwọ̀. Ẹ̀ka kejì ni ẹ̀ka ìmọ̀ àwọn ìgbì. Èrò mi tó ń jẹ́ lórí omi. Kí lèrèdí àbájọ tí ìgbì òkun ṣe ń gbé ìròyìn? Ọ̀pọ̀lọpọ̀ tá bá sì rántí tá bá lọ sódò tá lọ pọn mi, àárí àwọn koríko omi bíi òṣìbàtà bí ìlú ní àrékọ̀ọ̀kọ̀ omi ń gbé wọn lọ. Kí lè rí tí a bá jọ? Kí ló ń fa rírú omi? Àwọn Yorùbá máa ń ní àti wọ́n mú gángan òṣèlú bàtà àti wọ́n mú gángan òṣèlú nìkan. Ǹjẹ́ ṣé bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni físíìsì ṣe? Kí ló ń fa rírú gángan? Ẹ̀ka tó bójútó àwọn ìbéèrè wọ̀nyí tó sì fi ìdáhùn sí ní ẹ̀ka fíìsì tá à ń pè ní ẹ̀ka ìmọ̀ àwọn ìgbì. Ẹ̀ka òòfà. Ẹ̀ka yìí ní í ṣe pẹ̀lú tí elédè Gẹ̀ẹ́sì ń pè ní magnetism. Ẹ̀ka yìí ní í ṣe pẹ̀lú báwo ni òòfà ṣe ń ṣiṣẹ́. Kí ló dé tí òòfà tí ó lé tó ṣe ṣe fún òòfà láti fa irin? Òpó tó gbélé ayé ró àti yíyí ayé. Kí ni ìbáṣepọ̀ yíyí ayé àti dídúró ayé?
kí ni ìbáṣepọ̀ yíyí ayé òpó tó gbé ayé ró àti òǹfà. Ẹ̀ka tó dá àwọn ìbéèrè wọ̀nyí òun ni à ń pè ní òǹfà, òun ni ẹ̀ka fíìsì dá àwọn ìbéèrè wọ̀nyí. Ẹ̀rin, ẹ̀ka tó ní ṣe pẹ̀lú àwọn ohùn sound, how we are able to hear is bá a ṣe ń gbọ́ ohùn, ìdí oríṣiríṣi ohùn tí ó wà, àwọn irinṣẹ́ ohùn bíi gbohùngbohùn, bí a ṣe ń ṣe wọ́n, kí là ń lò tá a fi ń ṣe wọ́n, kí làwọn kan tá a lò ká tó ṣe àwọn irinṣẹ́ ohùn wọ̀nyí. Ẹ̀ka yìí ni à ń pè ní ẹ̀ka tó bójútó ohùn, tí elédè Gẹ̀ẹ́sì ń pè ní sound. Ẹ̀ka ìkarùn-ún òun là ń pè ní ìgbóná. Gbóná, ó tutù. Kí ló dé tí omi inú àmú ṣe ń tutù? Ìbéèrè gan-an tí físíìsì gan fẹ́ kó dáhùn gan-an. Kí ló dé tí omi inú àmú ṣe, kí ló dé tó ṣe ń tutù, tí omi inú àmú ṣe ń tutù? Ẹ̀ka yìí náà ní í ṣe pẹ̀lú kí ló dé jẹ́ pé tó bá dojú ná sára, tí a bá dojú ná sára, gbogbo ara máa ń gbọ̀n. Ẹ̀ka físíìsì ní í ṣe pẹ̀lú ìgbéléwọ̀n àti bí a ṣe ń mọ òṣùwọ̀n bí nǹkan ṣe ń gbóná, bí nǹkan ṣe gbóná sí, bó ṣe tutù sí, àti àwọn ohun èlò tí a fi ń ṣe ìgbéléwọ̀n wọ̀nyí. Ẹ̀fà, ẹ̀ka mẹkáníìkì tàbí atọ́kọ̀ṣe. Ìjọ kẹ́nìkan lẹ̀ka yìí tún ṣe o. Bàálù òfurufú àtúnṣe, ọkọ̀ ojú omi wọn ti, àmọ́ ẹ̀ka yìí ní í ṣe pẹ̀lú títún nǹkan ṣe. Ó ní í ṣe pẹ̀lú bí a ṣe ń ṣe àwọn ohun èlò, ẹ̀ka yìí gan ló ní í ṣe pẹ̀lú bá ṣe ń ṣe àwọn ohun èlò fún àwọn ẹ̀ka tó kù. Ó ní í ṣe pẹ̀lú ìṣípòpadà, bá a ṣe rìn, ìdí tá a fi ń rìn, tá ò ṣubú, àti bẹ́ẹ̀ lọ. Èje, iná. Ọ̀pọ̀lọpọ̀ wa la mọ̀ wípé tá a bá tan tẹlifíṣàn wa sílẹ̀ tàbí rédíò wa, tá a bá tàn sílẹ̀, tójò ń rọ̀, táàrà dún rárá, ó ṣeé ṣe kó ba tẹlifíṣàn wa jẹ́. Kí ló dé? Ẹ̀ka físíìsì tí ó bójútó yìí là ń pè ní static electricity, iná tó dá dúró. Ẹ̀ka físíìsì náà kan yìí náà ló tún ní í ṣe pẹ̀lú bí iná ṣe ń wá láti orí òpó tó fi di iná tó ṣe é lò nílé. Ó ní à ń pè ní current electricity. Ẹ̀ka tó bójútó àwọn abala wọ̀nyí, àwọn ohun èlò iná, àwọn èlò iná, bí wọ́n ṣe ń ṣe àwọn èlò wọ̀nyí àti ìlò bá ṣe ń mẹ́, bó ṣe dípẹ́ a lè tọ́jú agbára, we can store electric energy. Ẹ̀ka yìí náà ń pè ní ẹ̀ka iná. Ẹ̀jọ, ẹ̀ka físíìsì tó ń ṣèwádìí nípa ilẹ̀, geophysics. Ẹ̀ka yá sì máa lo àwọn ọgbọ́n àti ìmọ̀ràn físíìsì láti ṣe ìwádìí nípa àwọn ohun àlùmọ́ọ́nì, àwọn ohun ribiribi tí Elédùmarè ti fi jíǹkí wa tí ó sápamọ́ sábẹ́ ilẹ̀. Ẹ̀ka físíìsì yóò fi ọgbọ́n físíìsì mú wọn jáde, yóò sọ pé ibi báyìí yìí wà, àwọn bíi epo rọ̀bì, àwọn bíi ó pọ̀ tá a lè dárúkọ tán. Ẹ̀sán, ẹ̀ka físíìsì àwọn ohun èlò ìpanu. Tí físíìsì pààyàn ní físíìsì pààyàn nù, àwọn èèyàn náà ló fi ń pààyàn, àmọ́ ẹ̀ka físíìsì tó ní ṣe pẹ̀lú bí a ṣe ń ṣe àwọn èlò wọ̀nyí, bí àdó olóró gbáà, bí ìbọn, bẹ́ẹ̀ lọ. Ẹ̀ka físíìsì yìí ni à ń pè ní nuclear physics. Ó ní ṣe pẹ̀lú bá a ṣe ń ṣe àwọn ohun èlò ìparun, àwọn ohun tá a fi ń ṣe wọ́n, ìrèdí tí àwọn èlò wọn ṣe ń jẹ́ bá ṣe ń jẹ́. Òun ni à ń pè ní ẹ̀ka iná, à ń pè ní ẹ̀ka tó ń ṣe pẹ̀lú ohun èlò wa. Ẹ jẹ́ apá gbogbo ẹ̀pọ̀ pẹ̀lú orin, káàtì ẹ̀pá gbogbo ẹ̀pọ̀ ká fi lè máa rán wa lédè pẹ̀lú orin. Mẹ́sàn-án lẹ̀ka físíìsì, ẹ̀sán mẹ́sàn-án lẹ̀ka físíìsì,
ẹ̀sán ẹ̀ka rírí ení ẹ̀ka ìmọ̀ àwọn ìbí ẹ̀ka òǹfà kí ló ń fà á ó yá o mẹ́sàn-án lẹ́ka físíìsì ẹ̀sán mẹ́sàn-án lẹ́ka físíìsì ẹ̀sán ẹ̀ka ohun ẹ̀rín ẹ̀ka ìgbóná àti ẹ̀ka mẹ́káníìkì mẹ́sàn-án lẹ́ka físíìsì ẹ̀sán mẹ́sàn-án lẹ́ka físíìsì ẹ̀sán ẹ̀ka tó bójútó iná àti ìwádìí ilẹ̀ pẹ̀lú ẹ̀ka ohun èlò ìparun ẹ̀sán mẹ́sàn-án lẹ́ka físíìsì ẹ̀sán. Ibí yìí la máa fi àdàgbà ètò rọ̀ sí. Mo bẹ̀ ọ́ ni jọ̀wọ́ fẹ́ràn fọ́nrán yìí kó sì fi ránṣẹ́ sí àwọn ọ̀rẹ́ rẹ̀. Màá rí ọ lọ́sẹ̀ tó ń bọ̀. Mẹ́sàn-án lẹ́ka físíìsì ẹ̀sán mẹ́sàn-án lẹ́ka físíìsì ẹ̀sán ẹ̀ka rírí ení ẹ̀ka ìmọ̀ àwọn ìbí ẹ̀ka òǹfà kí ló ń fà á mẹ́sàn-án lẹ́ka físíìsì ẹ̀sán mẹ́sàn-án lẹ́ka físíìsì ẹ̀sán ẹ̀ka ohun ẹ̀rín ẹ̀ka ìgbóná àti ẹ̀ka mẹ́káníìkì mẹ́sàn-án lẹ́ka físíìsì ẹ̀sán mẹ́sàn-án lẹ́ka físíìsì ẹ̀sán ẹ̀ka tó bójú tó iná àti ìwádìí ilẹ̀ pẹ̀lú ẹ̀ka ohun èlò ìparun ẹ̀sán mẹ́sàn-án lẹ́ka físíìsì ẹ̀sán.